bó tilẹ̀ jẹ́ pé ìròyìn náà kò tíì fìdí múlẹ̀ ṣùgbọ́n tó ti ń jà rìnrìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí o nígbà tí wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè tí wọ́n ní ó ti ránṣẹ́ sí àwọn ìdílé alága ẹgbẹ́ òṣèlú PDP ilẹ̀ Yorùbá àná tó kú ní oṣù díẹ̀ sẹ́yìn yan ọ̀nàrẹ́bù Sọjí Adágúnodò wípé òun fẹ́ ṣàbẹ̀wò síbi sàárè tó sìnkú ẹ̀ sí tí wọ́n sì ní gómìnà fẹ́ lọ tọrọ àforíjì lọ́wọ́ òkú ọ̀run ni. ẹ rántí wípé nígbà ayé Sọjí Adágúnodò ìjà àti ọ̀tá lòun àti Adémọ́lá Adélékè jọ ṣe síwájú ètò ìdìbò ọdún 2022. Adélékè àti Adágúnodò wọ́n jọ ń ṣe ni, kódà Adágúnodò inú jẹ́ kí Adélékè di sẹ́nítọ̀ lọ́dún 2017 lásìkò tí ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ gómìnà alágbádá àkọ́kọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun olóògbé Isiaka Adélékè tọ́pọ̀ èèyàn mọ̀ sí sẹ́rùbà wọn tó kú. ṣùgbọ́n nígbà tí ètò ìdìbò ọdún 2019 yan ètò ìdìbò gómìnà tó gbé Alhaji Gbóyèga Oyètọ́lá tó gbé wọlé tó ń bọ̀ níṣe ni ìjà màdé láàrin Adélékè àti Adágúnodò tí Adágúnodò ṣiṣẹ́ f'Adélékè tó sì jẹ́ pé èyí ló jẹ́ pé Adélékè àti Adágúnodò ká dọ̀tá ká máa ṣiṣẹ́ fún takora wọn. nígbà tí Adélékè sì di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2022 níṣẹ́ lórí pé Sọjí Adágúnodò tó jẹ́ alága ẹgbẹ́ PDP ìpínlẹ̀ Ọ̀ṣun ó rí pé ó yọ ọ́ nípò tó sì di pé alága àti igun ẹgbẹ́ méjì ló wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. nígbà tó tún yá Sọjí Adágúnodò ó tún fẹ́ di alága ẹgbẹ́ òṣèlú PDP ilẹ̀ Yorùbá níṣẹ́ mà ní Adélékè tó takò tó sì jẹ́ pé níbi tí wàhálà náà lè dé Adágúnodò sá kúrò ní ìlú Òṣogbo ìlú Ìbàdàn ló lọ níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ti tẹ́wọ́ gbà tó sì jẹ́ pé ìjà Adágúnodò ló tún fa ìjà Mákindé àti Adélékè ńgbà náà tó sì jẹ́ pé nígbà tí Adágúnodò tún padà kú lójijì Adélékè kò débi ìsìnkú ẹ̀ tàbí kópa ńbẹ̀. kódà ọjọ́ tí wọ́n ń sìnkú náà ìní ó fi ayẹyẹ ìbúra fún àwọn kọmíṣánná ẹ̀ sí èyí tó bí ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn Adágúnodò nínú pé inú gómìnà ń dùn sí ikú ọ̀gá àwọn àti pé kò bọ̀wọ̀ fún rárá. ṣá o bí ìròyìn tó ń jáde ní ìlú Òṣogbo báyìí bá jẹ́ òótọ́ wọ́n ní gómìnà Adémọ́lá Adélékè tó ṣẹ̀ṣẹ̀ joyè aṣíwájú ìlú Ẹdẹ ó ti ránṣẹ́ o sí àwọn ẹbí Adágúnodò pé òun fẹ́ ṣàbẹ̀wò síbi sàárè tó sin Adágúnodò sí tó sì ní gómìnà fẹ́ lọ tọrọ àforíjì pàápàá bí ètò ìdìbò ọdún 2026 ti ìpínlẹ̀ Ọ̀ṣun bó tún ṣe ń súnmọ́ ṣùgbọ́n àti lè fìdí eléyìí múlẹ̀ o. gbogbo akitiyan tẹlifíṣàn Yorùbá Tòótọ́ láti gbọ́ nípa ilé ìsí lọ́dọ̀ agbẹnusọ gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè èèyàn Malam Ọláwálé Rasheed ìlú jásípò ààbò dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.